wípé èsì ló lówó àbáyé èsì fẹ́ bà. mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, mo kí ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba, àtọ́ àtúbà fún wa àníri wọn gbé sọnù bí ó ṣe bí ọmọ, a kò múra ọdún tuntun, ọdún abáwaláyé abáwaláyé. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó nílé lóko lẹ́yìn odi, mo kí ẹ̀yin bàbá wa, mo kí ẹ̀yin ìyá wa nílùú Ìwó. Ìlú Ìwó ò ní bàjẹ́, àní ti lérùkú jáde, àdẹ̀ ní ti tàrùkú wọlé, àwọn aláṣekù wọn á bá wa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ ìlú Ìwó ẹ má bínú, gbogbo bàbá ṣe ń bá ọmọ àlè ọmọ òfò tẹ́ fi jọba, ẹ̀yin lẹ so yẹgẹmọ́dì tẹ́ dẹ láàrin fin àdìrẹ, ọmọ òfò ọmọ àdánù tí àwọn òyìnbó Canada tí wọ́n ti fi okó bàdí rẹ̀ jẹ́ tẹ́ fi jọba nílùú Ìwó. Òun ló díkẹ́yìn ará ìlú Ìwó so yẹgẹmọ́dì o tẹ́ di alárin fún fẹ́dì rẹ̀, àtórí orí àpèrè fún, àtórí orí àpèrè fi. Ọmọ àlè tẹ́ fi jọba òun ló ń kọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ràṣídì Olúwo, tó o bá ń ṣe ọmọ àlè, tó o bá ń ṣe àwọn Fúlàní lọ bá ìyá ẹ̀ sùn lọ́ní oko, jáde síta kó wá ṣe DNA test. Torí ní gbogbo ọba ilẹ̀ Yorùbá kò sí ọba tó ya olórí burúkú bí ìwọ Ràṣídì Olúwo. Kò sí orúmọlẹ̀ wa tó ti tẹnu àbùkù lù, kò sí àwọn ẹni orísàdá wa tó ti tẹnu àbùkù lù. Ta ni wọ́? Àbálọ àbábọ̀ sìgìdì àlá tó ń torí rẹ̀ balẹ̀ Yorùbá jẹ́, ẹ̀jẹ̀ yẹn náà fi ń bọ́. Everyday làwọn Boko Haram ń pààyàn fún Allah, everyday làwọn bandit ń pààyàn fún Allah, everyday làwọn herdsmen ni wọ́n ń pààyàn fún Allah, everyday làwọn Taliban ni wọ́n ń pààyàn fún Allah, everyday làwọn Al-Qaeda ni wọ́n ń pààyàn láti fi rúbọ fún sìgìdì Allah. Every year tẹ́ bá lọ sí múra Allah ó gbẹ́jẹ yín, every year tẹ́ bá lọ sí Saudi láti lọ lá òkúta ajára síwájú Allah máa gbẹ́jẹ yín. So Allah tó ń bọ Ràṣídì Olúwo ẹ̀jẹ̀ yẹn náà fi ń bọ́. Okú wọ ìpẹ̀bí kó tó dipọ̀ jọba bọ́ ọ̀tẹ̀ ẹ̀pẹ́ tó fi sájáde nínú pẹ̀bí. Ọjọ́ wo náà fi eré èèyàn náà fi bu ẹ̀jẹ̀ fún ẹ pé kó mọ́? Ìwọ ọmọ àlè akótilétà, ọmọ Fúlàní ni ọ́. Àwọn Fúlàní lọ bá ìyá ẹ̀ sùn lọ́ní oko. Kíyà rẹ̀ tó jáde láyé ó sọ ìtàn fún ẹ bí àwọn Fúlàní bí wọ́n ṣe bá òun sùn tó fi lóyún tó fi bí ọ. Olórí burúkú ọmọ akótilétà ni ọ́. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, àwa ò lè sọ̀rọ̀ láì mú evidence wá. Ẹjá jọ gbọ́ bí Ràṣídì Olúwo bó ṣe ń ṣépè fún èṣù láàlú ògiri oko. Ràṣídì Olúwo ọmọ àlè, táwọn òyìnbó ọba tí gbé okó sí ọ, àwọn òyìnbó Canada tó ọba gbé okó sí ọ lójú fùrọ̀, tó ọba dòdì ẹ̀ ládòya, tó ọba lo ẹ̀wọ̀n kó tó di pé wọ́n fi àlòkù ọkọ̀ rẹ̀ ń ṣẹ́ sílùú Ìwó. Àtìgbà tó ti dé lùwó ló ti ń bà lùwó jẹ́, olórí burúkú ni ẹ́. Gbogbo ọba ilẹ̀ Yorùbá tí wọ́n jọba ni wọ́n ń ṣe àṣeyọrí, ni wọ́n ń wá ìtẹ̀síwájú fún ìlú tí wọ́n jọba lé lórí, ni wọ́n ń gbé àṣà àti ṣe wọn lárugẹ lórí ìlú tí wọ́n jọba. Olórí burúkú rẹ̀ Ràṣídì ọmọ àlè akótilétà, ọmọ Fúlàní ẹrú lárúbáwá, aláìmọ̀kànmọ̀kàn, wọ ọmọ àlè tó torí owó táwọn òyìnbó Canada bàdí ẹ̀ jẹ́, wọ́n ti dódì ẹ̀ bàjẹ́, ó ti lo ẹ̀wọ̀n, ó ní tẹ̀ gidi, ó ní story gidi. Ẹ lọ ka ẹyọmọ Yorùbá, ẹ lọ sí everywhere, ẹ lọ ask about Ràṣídì Olúwo, ẹ lè rí ìtẹ̀ gidi kà nípa ayé bọ̀bọ̀ yìí. Olórí burúkú ni, wọ́n ti dó ìdí ẹ̀ bàjẹ́ ní Canada, ó ti lo ẹ̀wọ̀n kó tó di pé àwọn òyìnbó rí pé eléyìí ò wúlò fara ayé, kò dẹ̀ ní wúlò fara ọ̀run, wọ́n wá fi ránṣẹ́ padà sí Nàìjíríà. Àtìgbà tó ti délẹ̀ Yorùbá kí ni ìwúlò rẹ̀? Ọmọ àlè yẹn ni máa ń ṣe bẹ́ẹ̀, olòṣì ọmọ bú ọmọ òfò ni máa ń gbèrú gbèsè ayé tí Ràṣídì Olúwo ń gbé yẹn. Ẹ̀yin ọmọ ìlú Ìwó, ẹ̀yin lẹ so yẹgẹmọ́dì o tẹ́ di alárin fífún ẹ̀dì rẹ̀. Ràṣídì Olúwo òun ní kó yín jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ, kò ń ṣe ọmọ gidi, kò ń ṣe ọmọ à ń jírí, ọmọ à ń jí kò, ọmọ àlè ni. Gbogbo nǹkan táwa bá sọ àwa ní ẹ̀rí fún. Ràṣídì Olúwo tí wọn ò bá dó ìdí ẹ ní Canada, já lọ sí ojúbọ Ògún kó lọ búra pé àwọn òyìnbó Canada wọn ò gbé okó sí ọ́ndìrí. Ìwọ ọmọ àlè tó o bá lo ẹ̀wọ̀n rí ní Canada torí egbògi olóró tó ń tà, bọ́ síta kó wá fi Ṣàngó búra pé ìwọ lo ẹ̀wọ̀n rí nílùú òyìnbó tó wà kó tó di pé wọ́n fi ọ́ ránṣẹ́ sílé. Àfẹ́ ọ̀rọ̀ orí ahun, ìkan táwa dẹ̀ nígbàgbọ́ làwa máa introduce ẹ sí. A lè pé kó fi Kùránì búra fún wa torí pé a mọ̀ pé Kùránì China náà ti ń print ẹ̀, ìwé lásán ni. Tó bá mọ̀ pé ọmọ ọkọ Yorùbá ni ọ́, àwọn òyìnbó Canada dẹ̀ gbé okó sí ọ lójú fùrọ̀, jáde síta kó wá fi Ṣàngó búra. Á mú ọ lọ sójú bọ Ṣàngó, wá fi Ṣàngó búra, wá fi Ògún búra,
páwọn òyìnbó òdòdí ẹ pé ò lọ sí ẹ̀wọ̀n olórí burúkú ọmọ akótilétà gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ń ṣe dáadáa sí orírun wọn ìwọ ń borírun rẹ jẹ́ ni ìwọ ọmọ àlè akótilétà tó níran àwọn Fúlàní ni wọ́n bá ìyá ẹ̀ sùn tí ó bá ń ṣe àwọn Fúlàní ni wọ́n bá ìyá ẹ̀ sùn jí ká lọ ṣe DNL test ìfún Rasidi Olúwo ò ní jẹ́ yẹn ìwọ jáde síta ó ṣépè fún Èṣù Láàlú Ògiri Òkò ṣé Èṣù Láàlú ni kò mọ́ lọ mọ́sálásí ni àbí kò má lọ gbààwẹ̀ àbí Èṣù Láàlú ni kò mọ́ kó ohun òní rẹ̀ lọ fún wọn ní Sáúdí olórí burúkú ọmọ àlè akótilétà fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ wa ẹ lè máa wò pé à ń bú Rasidi Olúwo tó ń bú àwọn irúmọlẹ̀ wa sáwọn irúmọlẹ̀ wa ń ṣẹgbẹ́ baba ńlá kú Rasidi Olúwo so tá bá ń sunkún a máa ń ríran ni tẹ́yìn ò bá lè sọ̀rọ̀ gbogbo ìbàjẹ́ tí Rasidi Olúwo ń ṣe sílẹ̀ Yorùbá àwa lè sọ̀rọ̀ so ló fa sábàbí táwa náà fi ń fún ní èsì gbogbo ọ̀rọ̀ tí ń sọ ẹja jọ gbọ́ gbogbo èpè tí Rasidi Olúwo tó ṣẹ́ fún Èṣù Láàlú Ògiri Òkò tí Rasidi bá jẹ́ ọmọ ọkọ ìjẹ́ ọmọ ọkọ ìyẹn bọ̀ lọ́mọ bú bàbá ẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlè ní Rasidi àwọn òyìnbó ti lo àrísìkí rẹ̀ wọ́n ti ba yí ẹ̀ jẹ́ àlòkù ọkọ̀ lẹ́ńwò yẹn ó wá ń wá ọ̀nà àbáyọ ló fi ń tẹnu àbùkù lulẹ̀ Yorùbá torí pé àwọn àràbù máa gbowó fún àwọn àràbù ló ń gbowó tó ń ná fún un tó fi ń ṣe dáadáa olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ni ọmọ aláyé bàjẹ́ ni Rasidi tó o bá ń ṣe ọmọ àlè jáde síta kó wá ṣe DNL test ẹ̀yà àjọ wo fídíò bí títí ń tẹnu àbùkù lulẹ̀ Yorùbá. ipe Èṣù ló lówó àbáyé Èṣù fẹ́ bà àbíbọ̀ bẹ́ẹ̀ dá Èṣù. Mo dá fún un. Tá lè sùn. Àbórí ẹ̀ dàrú ni àbórí ẹ̀ fọ́ ni.